ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni àbáyé gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́ ọ, wọ́n ní àwọn olórí ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní wọ́n ra ọwọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Bola Tinubu o. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n ní kán ṣe. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbìmọ̀ àwọn olórí ilé asòfin ní ìpínlẹ̀ Nàìjíríà wà yìí, ẹ mọ̀ pé wọ́n pọ̀, wọn ń ṣe kékeré rárá. Wọ́n ní wọ́n fẹ́ tó mẹ́rìndínlógójì ní orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ yìí. Wọ́n ní gbogbo wọn panupọ̀, wọ́n dẹ̀kẹ́ sí ààrẹ bàbá wa Bola Ahmed Tinubu wípé kí ni ọ̀nà àbáyọ tí ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ọmọ Nàìjíríà fínra tí a fi dínkù. Ìpàdé àpérò tí ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndoyin tí wọ́n ṣe pẹ̀lú àwọn olórí ilé ìgbìmọ̀ asòfin. Wọ́n ní àwọn mọ̀ wípé owó ìrànwọ́ orí epo tí ìjọba àpapọ̀ ń yọ àti owó dọ́là èyí tó jẹ́ pé kò wálẹ̀. Wọ́n ní òun ló fa ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ ní Nàìjíríà. Wọ́n rọ ìjọba àpapọ̀ láti ṣe ètò pàtàkì èyí tó máa dín gbogbo wàhálà yìí kù o, tó jẹ́ pé ó máa mú ìrọ̀rùn bá àwọn ará ìlú. Nínú ìwé ìpàdé tí alága ìjókòó náà buwọ́lù ní àwọn olórí ilé ìgbìmọ̀ asòfin mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n wà ní ìkàlẹ̀. Wọ́n ní àwọn mọ rírì iṣẹ́ takuntakun tí bàbá wa Bọ́lá Tinubu ń ṣe nípa bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo àti ọ̀rọ̀ owó ilẹ̀ òkèèrè tí kò dúró sójú kan. Wọ́n ní gbogbo nǹkan tí bàbá wa Bọ́lá Tinubu ń ṣe ni pé kí ìrọ̀rùn bá àwọn ará ìlú. Wọ́n ní ìtorí ẹ̀ ni wọ́n fi ń jà láti jẹ́ pé kí owó dọ́là kí ó dúró sójú kan. Wọ́n ní àwọn dẹ̀ rí gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Bákan náà ni wọ́n tún sọ̀rọ̀ nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí tó jẹ́ pé ó máa mú ààbò wá fún àwọn ará ìlú. Wọ́n ní nítorí pé kò sí ààbò kankan ní ìlú mọ́. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe ń jí àwọn èèyàn gbé, wọ́n ní wọ́n ti ń pọ̀ gan-an ni. Wọ́n ní ìtorí ẹ̀ ni wọ́n fi ń rọ bàbá wa ààrẹ Bọ́lá Tinubu wípé kí wọ́n ṣe àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí kí wọ́n bá wọn yẹ ọ̀rọ̀ náà wò. Wọ́n ní àti àwọn nǹkan míì èyí tí ó máa mú kí orílẹ̀-èdè Nàìjíríà dáa jù báyìí lọ. Yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí, wọ́n ní wọ́n tún bẹ àwọn àgbà, àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè Rivers State láti ṣe àtúnṣe sí gbogbo wàhálà èyí tó ń ṣẹlẹ̀ ní agbègbè tiwọn. Wọ́n ní pé kí wọ́n dẹ̀ wá ọ̀nà bí wọ́n ṣe yanjú aáwọ̀ èyí tó wà láàrin gómìnà ìpínlẹ̀ náà àti àwọn aṣòfin. Ẹ̀yin èèyàn lé àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.